àṣọ àwọn àfọ ọ̀mùtí tẹ́ẹ̀jọ́ mutí kí tẹ́ẹ̀ fi kó sáwọn àfa àlà. àṣọ àwọn àfọ onígbó tẹ́ẹ̀jọ́ mugbó kí tẹ́ẹ̀ fi kó sáwọn àfa àlà. àṣọ àwọn àfa tẹ́ẹ̀jọ́ ń pàdé níbi ìwé tẹ́ẹ̀jọ́ ń ṣe awé atari tẹ́ẹ̀jọ́ ń tò sára aṣọ ọkọ̀ atari tẹ́ẹ̀jọ́ ń rán máṣọ tẹ́ẹ̀lẹ́ẹ̀fín. ní ti ń bẹ lọ́dọ̀ àwọn àfa Ajab Abdulwasi tí wọ́n bá ṣe hùn lérí yàn téèyàn bá lọ túbá wàláhì bọ́lọ̀ ń bá gbóǹtọ̀ ọmọ kò ní bọ́ lọ́n wá sórí fún ọ̀tọ̀ ẹ̀ wọ́n rí ilé ẹ̀gbọ́n rẹ̀ lẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ọ̀bá rí ṣe ní ẹnìkan wọ̀ wá. àbọ̀ ọ̀fẹ́ kọ́lọ́wọ́n ọgbà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kí wọ́n ní kó gbé fẹ́ gbọ́n rẹ̀. tọ́ba gbà tọ́ba ṣe bẹ́ẹ̀ Abdulwasi ọ̀tán fún ọ̀nù. Abdulwasi ṣe wà ọkọ̀ ni wọ́n tó ń pè ẹ́ wọ́n bá jẹ́ pé ọ̀fẹ́ túbá ní pàápàá kì í ṣe pé wọ́n wá garun sọ́dọ̀ mi lọ́yẹ̀ kó wí. Ọlọ́run sì ṣèwọ ọmọ yìí lóore o sì fẹ́ sọ̀rọ̀ ààrẹ o fẹ́ ba orí rẹ jẹ́ kí lọ́lọ́run ṣe fún yàn láyé téèyàn bá ríra rẹ̀ tọ́lọ́run ò lè parí bọ́lọ́run ọba wa pa nǹkan rí àwọn tọ́lọ́run ọ̀fẹ́ kéèyàn ọba jà làwọn àfa innama yakhsha Allaha min ibadihi al-ulama'u yakhsha Allaha àwọn àfa ni wọ́n bẹ̀rù Ọlọ́run àṣọ àwọn àfọ ọ̀mùtí tẹ́ẹ̀jọ́ mutí kí tẹ́ẹ̀ fi kó sáwọn àfa àlà. àṣọ àwọn àfọ onígbó tẹ́ẹ̀jọ́ mugbó kí tẹ́ẹ̀ fi kó sáwọn àfa àlà. àṣọ àwọn àfa tẹ́ẹ̀jọ́ ń pàdé níbi ìwé tẹ́ẹ̀jọ́ ń ṣe awé atari tẹ́ẹ̀jọ́ ń tò sára aṣọ ọkọ̀ atari tẹ́ẹ̀jọ́ ń rán máṣọ tẹ́ẹ̀lẹ́ẹ̀fín. ní ti ń bẹ lọ́dọ̀ àwọn àfa Ajab Abdulwasi tí wọ́n bá ṣe hùn lérí yàn téèyàn bá lọ túbá wàláhì bọ́lọ̀ ń bá gbóǹtọ̀ ọmọ kò ní bọ́ Ọlọ́run wá sórí fún ọ̀tọ̀ yẹ kó fi dúpẹ́ ni wọ́n rí ilé ẹ̀gbọ́n rẹ̀ lẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ọ̀bá rí ṣe ní ẹnìkan wọ̀ wá. àbọ̀ ọ̀fẹ́ kọ́lọ́wọ́n ọgbà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kí wọ́n ní kó gbé fẹ́ gbọ́n rẹ̀ tọ́ba gbà tọ́ba ṣe bẹ́ẹ̀ Abdulwasi ọ̀tán fún ọ̀nù ọ̀rẹ́ ẹni tó ti ní nǹkan ju tiẹ̀ lọ láyé tó kọjá ààyè sáwọn ẹni Ọlọ́run kọ́ láti bọ̀ tán lọ túbá Mufti Yari Ìlọrin fẹ́ràn rẹ̀ torí àsìkò tí ń bẹ láàrin ara yín wọ́n fẹ́ràn rẹ̀ gán wọn ò sì fẹ́ kó ṣubú wọ́n sì mọ̀ pé gbólóhùn tó sọ ni ó ti gbèdì létí àwọn èèyàn wọ́n wá fẹ́ tún ayé rẹ̀ sí wọ́n wá lọ fẹ́ bà ayé ara rẹ̀ jẹ́ náà ni gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ àwọn àfa pé wọ́n ganu síbẹ̀ tẹ́ ń gbọ́ àwọn àfa àtọmọdé àfa àtàgbà àfa tẹ́ ni wọ́n lọ ganu síbẹ̀ ẹ̀tọ́ ìsìláàmù àkó ìsìláàmù làwọn lọ ṣe bó ti yẹ káwọn ò ṣe ni wọ́n ṣe ni òun la aláìmoore àmọ́ aláìmoore tó yà ni pẹ̀lú tí wọ́n ní gbogbo èèyàn ní ìròyìn rẹ̀ kó dìgbéraga pẹ̀lú ìgbéraga tí wọ́n ń bẹ lára rẹ̀ náà tó fi ń ṣe gbogbo tó ń ṣe mọ́jà àwọn àfọ bínú sí ọ kíyèsí àwọn tá a rárá pàṣàmà fún lánàá wípé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé tí ń gbàgbé wọn lọ àwọn àkàn níjú tiẹ̀ lọ gbogbo ẹ̀yán yẹn àríwò wáàsí ni fún ọ àwọn àkàn níjú tiẹ̀ lọ wọ́n sì síwájú rẹ nínú ìrìn àjò síbẹ̀síbẹ̀ ńgbà tí wọ́n fi kú wọn dà láì ní wọ́n padà tọrọ bára fún wa ni bọ́ọ̀ bá fẹ́ kọ́ran àti ẹ̀ náà ò rí bẹ́ẹ̀ lọ túbà o àwọn àfáà tí wọ́n sì ń tàn ọ̀jẹ̀ pọ̀ jẹ̀bi o sì sọ sotí wọ́n tàn ọ̀jẹ̀ ni o tó bá jẹ́ pé àwọn àfẹ́ ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ ń pàdé nídìí ọtí tẹ́ ẹjọ́ ń pàdé nídìí igbó tẹ́ ẹjọ́ ń pàdé nídìí àlè yíyàn lọ bá kọjú ọ̀ràn sí tó kó pé gbogbo àwọn àfáà wa ganu sílé rẹ èmi ò délé rẹ rí wọn èsì wọn ò sì mọ̀ ọ́ rí wọn ò tiẹ̀ sì mọ̀ pé ìyá rẹ kú àwọn tí ó sì mọ̀ pé ìyá rẹ kú pọ̀ nígbà tó wá láwọn àfa àwọn wa ń ganu sọ́dọ̀ rẹ gbólóhùn tó wí gbólóhùn àbùkù ni gbogbo àjọ wọn ń pè ọ́ sákìyèsí pé ó tún ṣe lọ́ọ́ tún ṣe gbogbo àwọn àfa ńláńlá ni wọ́n ní wọ́n ń bẹ ń jòkó náà báwo tiẹ̀ débẹ̀ àwọn ìmáàmù Ẹ̀gbá ìmáàmù kìnìkan láwọn lálẹ́ èèyàn àwọn tó pé wọn ò lè dunnú sí nǹkan kọ́lọ̀ má dunnú sí nǹkan náà àwọn tí wọn ò lè bínú sí nǹkan kọ́lọ̀ má bínú sí nǹkan náà Alhaji Oníkíjìpá Mufti Yari Ìlọrin ẹni àbárkà èèyàn rí ọ wá fẹ́ bọ́kùn wàhálà kó lọ́rùn rẹ ó sì tún tira rẹ sínú wàhálà ìyún ń fi hàn pé ìyá rẹ ti ń ṣe wàhálà lérí ọ̀ràn rẹ ó ti lọ hey Abdulwasi sísọ ní ń bọ̀ ni bẹ́ẹ̀ bá dẹ̀ ń sísọ bẹ́ẹ̀ ó fi àpọ́nrán yẹn fẹ́ dàrú nù ìwà ń sọ ní Kíjìpá láàánú kọ́ràn rẹ ọmọ dàrú tòró òun mọ tí wọ́n ń pè láàfáà àfáà àwọn Oníkíjìpá Mufti Yari Ìlọrin wọ́n mọ tí wọ́n ń pè láàfáà wọ́n sì mà sí Ọlọ́run tí ń bẹ lára wọn kì í ṣe gbogbo ogun ni kì í ṣe àwọn àfáà gidi ẹ̀ ṣàṣìyàn bí wọ́n bá ti sọ̀rọ̀ Ọlọ́run ti dẹnu wọn àdìsí ànábì ni ó ti dojú tí wọ́n fi ń rìn náà ó ti dọkàn wọn bọ́kàn wọn bá ti bàjẹ́ sí yàn nǹkan tó wọ́n bàjẹ́ bọ́nu wọn bá dùn sí nǹkan tó wọ́n máa dùn torí bẹ́ẹ̀ ìdẹ̀ra lọ́lọ́run ṣe fún ọ Ọlọ́run ṣèdẹ̀ra fún ọ
K1 Abdelwasi gbogbo ayé adjective tí wọ́n fi ń ròyìn rẹ̀ adjective tí ó dáa ni lọ yí padà wo olórí orílẹ̀-èdè gan wọn ló pè ọ́ wọn lọ sọ pé ní àǹtí rẹ̀ ó ti lọ́ọ́ bá àǹtí rẹ̀ nìyẹn òun lo owó fún orílẹ̀ ìgbéraga rẹ̀ yìí má pọ̀ púpọ̀ gbogbo ayé ọ̀wá ròyìn míì fi ròyìn rẹ̀ àfi gbéraga wọ́n má bì kún mí ní ìmọ̀tì fàmínà ńlá gbogbo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọmọ kọ́lọ́ ló fún ọ ni tó mọ ìsá masakumu dúró fa ilayhi tajharun tọ́lọ̀ ń bá wá fìnira kan bó ti fi kàn ọ́ ìtọ́ yẹ kó o ṣe ni pé kó o ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́ ńgbọ́ wá sì sọ tẹ́ni ọlọ́run tó wá pè ọ́ pé tún ṣe tó wá takú thumma idha kashafa ad-durra ankum idha fariqun minkum bi rabbihim yushrikun àwọn àkàtì ṣe é bẹ̀ lánàá títà wọn bẹ nù tíra mi ráyè fún ọ̀ràn tiẹ̀ dáadáa títà wọn bẹ nù tíra tọ́lọ̀ ń ṣèdẹ̀ra fún bẹ́ẹ̀ tí wọ́n fẹnu ẹ̀ tẹ́ kàn wọ́n àfa àwọn àfa àgbà wọn fẹnu yẹ̀yẹ́ kàn wọ́n nígbà tí ọlọ́run wá tọ́lọ̀ tí wọ́n rí pọ́lọ̀ ń ṣe kí ilayhi tujharun wọ́n ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run wọ́n lọ bẹ̀ lọ́hùn lẹ́gbàá wọn bẹ̀ lọ́hùn thumma idha kashafa ad-durra ankum nígbà ọlọ́run tó wá ká ìnira kúrò fún wọn idha fariqun minkum bi rabbihim yushrikun ẹbọ náà wọ́n tún padà ń ṣe pẹ̀lú ọlọ́run ó ti wù ẹ̀wù ẹbọ ó ti wọ̀ pé bíi gbogbo ntọ́ lọ ṣe ń bẹ̀ ẹbọ ni síbẹ̀síbẹ̀ wọ́n kájú kò fún ọ pé ọlọ́run ó fi ọ mọ̀nà níwájú wọn náà lọ wá dúró ní dúró pé kò sí tẹ́nìkan lè fi ọ sí àánú rẹ̀ ṣe mí o àánú rẹ̀ ṣe mí má jẹ́ àwọn àfa sàn má jẹ́ wọn kún ṣe lérí rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ni wọ́n àti ìṣe bọ́ ọ bá tètè túbá ò ní ṣe àmọ́ tó o bá tètè túbá n ti ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n lè má gbà kó nu agbolé yín wọ́n gbé fẹ́ gbà rẹ̀ sotí bọ́lọ̀ ń bá fi jẹ wọn sọ́dọ̀ rẹ̀ èmi ọ̀dá àfa kan lẹ́bi ń bí ọlọ́run bá fi jẹ yín ṣe ẹ̀rì síbẹ̀ èmi ètòjú bọ lédè olówó pè mí lóde ẹ wádìí olówó pè mí lóde mo tí ì lọ ná kí n lòde tálíkà yíyá mi là ẹ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n ń súnmọ́ wa káàkiri ayé àdìsí ànábì ni mo tẹ̀lé ànábì àbáwọn tálíkà jòkó pọ̀ kálòdé tálíkà tẹ wà lọ́rùn kí láwà délé yín ntọ́ má atani Allahu khairu mimma atahu alukur'ani lọ́lọ́run fún mi èmi ò kálukura ẹ̀yìn kí alukur'anu alukur'ani mo ké mo sì mọ́ yé mi Abdelwasi lọ túbá wọ́n kíjì pàtì wíìn lọ tọrọ apology kí gbogbo àwọn àfọ òsì gbọ́ àfẹ́kọ̀rì rẹ̀ ọ bàjẹ́ àmọ́ bí tó ń fọwọ́ fà á yìí òun pé kí ni wọ́n ṣe àwọn tó ṣe bẹ́ẹ̀ lánàá idha kashafa ad-durra ankum sotie nígbà tí wàhálà bá wọn òkúkú fún wọn ọlọ́run wá gbé kú fún wọn idha fariqun minkum bi rabbihim yushrikun ẹbọ tó fẹ̀mí sí kò lè gbà ọ́ là o àṣàṣì kọ́lọ́run àtàwọn àfa tí wọ́n bá sọ fún ọ pé ọ̀gbà nǹkan báyìí gbólóhùn tí wọ́n wí nì tó bá dé jìnnìjìnnì ọkàn wọn yóò dáhùn lára rẹ̀ òun la wí fún àràbàǹdì òní ìfálẹ́kẹ̀ pé kọ̀gbà la wí kọ̀gbà àní ọ̀gbà ni àti ìṣe ọ̀gbà la wí má jẹ́ kí wọ́n wí fún ọ náà pé ọ̀mà gba nǹkan báyìí sáyìn sàmùjá wọn ìwọ lúnà dúbúrá gbólóhùn ni gbogbo téèyàn lè wò kókó jọ táwọn ẹni ọlọ́run tí wọ́n bá fọkàn ké ẹyọ ọ̀kan pọ́nrọ́ náà wọ́n ké gbogbo téèyàn lè wò kó ké gbogbo téèyàn lè wọ̀n kọ́ wọ̀n gbogbo ọ̀ parí bí Amẹ́ríkà ń gbà tí wọ́n ń dààmú àwọn ìlú tí wọ́n ń dààmú tí gbogbo ayé ń pé àyànjẹ yìí pọ̀ àwọn ẹni ọlọ́run kan ni wọ́n fọkàn ké pé ọlọ́run Suratul Fili ni wọ́n ké wọ́n sì fọkàn ké mẹ́ta péré wọ́n ké wa arsalna alayhi tayran ababila tayru ababila tó jà ní Amẹ́ríkà kí ni gbogbo tí ń bẹ ní Amẹ́ríkà òòrè oyè millions òòrè oyè billions òòrè oyè trillions tó waste kí ni wọ́n ti ní ó ti ní nǹkan kan ó ti jẹ́ nǹkan kan ẹni ọba ṣe tó bá kú tó sọ̀síìdì tó fi kú lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ló láṣeyọrí kò tí ì ṣàṣeyọrí fún ẹ ní tí ó jẹ́ ọ láṣeyọrí òun nìkan tọrọ apology lọ́dọ̀ àwọn àfa gbogbo ẹ̀yin àfa àtẹ̀ ń lọ bẹ̀ níbi ọlọ́run bá fi jẹ ẹ̀yàn sí ó ní ẹ má wàá dọ̀ mọ́ ẹ̀yin náà wí fọ́lọ́ àfa àṣàṣì lé ọlọ́run bá wa kẹ́ wọn ó lẹ́ni ọlọ́run kan ń bẹnu àkọọ́lẹ̀ ọlọ́run ló fi jẹ ẹ̀mí sọ́dọ̀ rẹ̀ ń gbọ́ sì yá wọn lọ́lọ́run gbéjẹ wa kúrò lọ́dọ̀ rẹ̀ darí ìjẹ wa síbòmíì gbogbo ẹ̀yin tẹ́ ń lọ bẹ̀ ẹ wí fọ́lọ́ kó darí ìjẹ yín kúrò lọ́dọ̀ rẹ̀ kó darí ìjẹ yín sọ́dọ̀ ẹlòmíì
kẹ́ má bàa ganu lé rẹ̀ mọ́ torí kò fẹ́ kẹ́ má wá ganu kò mọ̀ pé gíganu tẹ́ ń ganu nínú ilé rẹ̀ lọ́lọ́run fi ń ṣàánú rẹ̀ sí àìmọye alá káì májà sọ̀rọ̀ ọmọ yìí àìmọye àwọn tí wọ́n ń tọrọ bíi tiẹ̀ náà tí wọ́n dẹ̀ láṣeyọrí wọ́n wá láṣeyọrí àṣeyọrí rẹ̀ ò tí ì yọrí tán o àṣẹ màmá rẹ̀ ní lóbi láṣeyọrí ìyá rẹ̀ lọ tán àṣeyọrí rẹ̀ bẹ̀rẹ̀ sí máa wó Abdulwasi Mr. Ganule tètè lọ túbà o máa ṣẹlẹ̀.